síìtì yẹn gbóná. Ìṣòro yín pọ̀ mọ́ náà ló lè ṣe ibi tútù. Ìyẹn ní progress. Ìṣòro yín pọ̀ mọ́ náà ló lè ṣe ibi tí ó mọ̀ rẹ̀ fún yín. Sílẹ̀ àwọn ọ̀rọ̀ ìlúsì. Ẹ̀wọ̀n tí wọ́n ti fara kí, ẹ̀wọ̀n tó ti tẹ̀lé wọn, ẹ̀wọ̀n tí a náà ti tẹ̀lé sí ẹ̀gbẹ́ òkú. Ìlú yìí tó sọ yìí ni màmá àgbà yẹn yẹn ìlú tẹ wà yìí. Ìlú tẹ fẹ́ gba bí ẹni tí ń bá jáde fún àgbàgbà àkàdé. Yóò tó lẹ́yìn o, èyí tí ń jẹ́ iṣẹ́ àdámé, ẹ̀yìn yìí lọ́wọ́, arúgbó bàkátà, ẹ̀yìn lọ́wọ́, òkèwò òbéèrè, ẹ̀yìn lọ́wọ́, ẹ̀yìn lọ́wọ́, ẹ̀yin ló wà. Afẹ́ àkọ̀rọ̀. Ẹ̀yin ló wà. Afẹ́ àṣíbùtì. Ẹ̀yin ló wà. Tábìlì mọ́mìnì. Ẹ̀yin ló wà. Ẹ̀yin ló wà. Bàbá òbí bàbá ẹ̀yin ló wà. Àwọn tẹ̀ fẹ́ parí ìlú. Bẹ́sì lágbára ṣé wá ní tèmi náà kí tó wá sọ spíkà rẹ̀. Ìmọ̀ ìkẹ́kẹ́ ń bẹ tó yẹ kẹ́ sọ́ọ̀dù dáadáa. Ìmọ̀ máa gbà ọ̀tọ̀. Àfa àgbà ọ̀tọ̀. Ẹ̀dá kẹ́ kó ń bẹ́ẹ̀. Àfa àgbà ní pòdúsì mọ́mọ́ àgbà. Kí ló ní àyẹ̀wò àfa àgbà nínú ìlú yìí? Kéèyàn tó kó fẹ́ gbé wọ́n fẹ́ gbọ́ àyè mọ́mọ́ tirẹ̀. Wọ́n dẹ̀wọ́ dálẹ̀. Wọ́n ti dálẹ̀ nínú yìí. Nítorí báwọn kan lè mánéèjì wọn pẹ̀lú àyè tọ́lọ̀ fi yín sí. Kẹ́ ẹ máa bẹ́ẹ̀ sì darí ẹ̀ tí òfin ní yíwọ́. Ó ní pé àwọn tó ẹ bá kọjá àwọn àfa àgbà ẹ méjì náà sí wọn. Àwọn àgbà àfa bàbá má sì gbá àwọn àfa àti àti bẹ́ẹ̀ ti bẹ́nu àgbà àfa ṣé adáni yẹn àwọn ìsàlùkọ́sọ́ mẹ́bẹ́ alábùdún mẹ́bẹ́ àwọn alájà ló mẹ́bẹ́ gba tí wọ́n ti ṣẹ́ àwọn àgbà àfa nìyẹn àfa àgbà bẹ́ẹ̀ láti gbogbo olúwa yìí. Ìgbàanì bàbá àwọn máa gba tànà káàmà kan wọ́n ṣe kúrò láì pẹ̀lú bísímìláì bísímìláì rahman rahim kúrò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Wọ́n á kí bàbá wa àwọn òtò yìí. Àgbà tòní. Màmá àgbà tòní. فضيلة الإمام الشيخ محمد البصير الفلاني ọba tó pè yín ọba tó pè yín ó ti pè yín ọba tó fi yín síbẹ̀ ó ní fi yín síbẹ̀ ó ti fi yín síbẹ̀. Ọba tó fi yín síbẹ̀ tó pè yín tẹ́tí ọba bàbá ọlọ́lá ọba àlúwẹ̀ ní àti gbogbo àgbègbè rẹ̀. Ọlọ́run kò yí kò sí ẹ̀mí sí pẹ́pẹ́pẹ́pẹ́. Ọlọ́run ọba àlúwẹ̀ ní àti gbogbo àgbègbè rẹ̀. Ẹ bá ń sọ pé àmọ̀ láyà. Àmọ̀ láyà sọ̀rọ̀ kọ́ ilé ìwé. Yàbùdá ìgbà ń bàrí. Àtàgbà wọn ọlọ́pàá fi kan yọ wọn lẹ́nu mẹ́
má fi kẹ̀kẹ́ wọn ní àwọn mẹ́ wàhálà wọn mẹ́ báyìí sí àwọn ọba mọ́jọ rẹ̀ àdáfíà wọn mọ́jọ rẹ̀ mọ́ wọn mọ́jọ rẹ̀ làákàyè wọn mọ́jọ rẹ̀ gbígbàdúrà wọn ọlọ́pàá àjọ ọ̀gá wọn ẹni ìrẹ̀ ní ọ̀sán àwọn tí wọ́n pè ti lónìí wọ́n ti ń gbà bá pè ti lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ni ọlọ́pàá ṣàgbà kó sùn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ẹni ọlọ́run torí àgbẹ̀kọ̀ mo tún gbogbo ẹ̀ wọ́n máa yà tẹ̀wọ́ abẹ́ sàlámù láyà ní kàrà tó wà bàrẹ̀kàtù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sàlámù láyà bàrẹ̀kàtù. yẹ́sẹ̀ yìí bí àṣà àdílé àlàbò àtẹ̀lé àmì tí kì í mọ̀ tà máa bá a bí àmì tí kì í mọ̀ sẹ́yìn bá a bí. Ọmọ alẹ́ màníwá ìmọ̀ ló bí bàbá ẹ̀sìn ló bí wọn ìmọ̀ lọ́tọ̀ wọn ìmọ̀ ní ẹ̀sìn náà lórí wọn àti máa tẹ̀síwájú fún wọn sípò. Ẹyẹ tí wọ́n ti wá débẹ̀ ló ń kàrúkú tí ń sọ̀rọ̀ wọn ti ṣe wá sí. Àfọ̀jọ̀gbọ́n kan ní Bọ́lá Bítura sí. Ìkànnì ìwọ̀n gbàjà kìí bí ìwà tí wọ́n bí bàbá mi máa bá sọ̀rọ̀ ní ilé ìtura sí. Ìkànnì ìwọ̀n gbàjà kìí bí ìwà tí bàbá ìmáàmù àjòkó lónìí wọ́n fẹ́ pín abala ní ọ̀rọ̀ mi sí bí
Àkọ́kọ́ ni pé kí wọ́n pè ní ìmáàmù. Alákọ̀ọ́kọ́ rẹ̀ ni wọn. Ẹ̀kejì pé ọ̀nà mélòó ni ìmáàmù pín sí. Ẹlẹ́kẹ̀ẹ́tẹ̀ rà. Tani fi ẹ̀jẹ̀ ìmáàmù. Ẹlẹ́kẹ̀ẹ́rin làwa tí wọ́n yàn máàmù fún wá sí fún wa. Báwo la ti fẹ́ ṣe tá a fi ní pẹ̀lẹ́ lọ́wọ́ lára máàmù, tá a fi ní pẹ̀lẹ́ lọ́wọ́ lára àwọn tó yàn wọ́n. Èyí tí mi sọ̀kalẹ̀ rẹ̀ ni bàbá máàmù wá sí òrì ẹ̀ ṣe fún mi. Wá sí lọ sọ́dọ̀ máàmù gangan. Àwọn afá wọ́n fẹ̀ àmọ́ torí àsìkò wọ́n ní kò sí tí wọ́n ń pè ní ìmáàmù kìyàdà ní jẹ́bẹ̀. Ọ̀tẹ̀kọ́dù. Ká darí nǹkan kéèyàn darí ẹni tí ń darí nǹkan tí ń líbi àwọn èèyàn tó yẹ pé tó bá sì sọ ni wọ́n bọ̀. Kùránì ńjọ́ mi àwọn làmálẹ̀ ńjọ́ mi kì í làmálẹ̀ ìsára ni ó ṣe láti mọ̀ pé ìmáàmù náà ní í sọ. Sẹ́ni tó bá já síwájú irú ẹ̀ lọ́sọ lọ́dọ̀ Suleiman gbàdúrà wíwá ìṣúra. Wọ́n ṣe àrísọ̀lẹ̀ ìbára tó dúdú gómìnà lìjìnnì wọ́n lè yé sí wọ́n tó ìmọ̀ òyòsàn òwúrọ̀ tó iná àtọ̀rọ̀ àwádìí ìrẹ́múlì. Kọ̀ọ̀kọ́ láti ìrẹ́múlà tó yà àyò àyàmúlú nígbùlú bàtàkì ẹ̀kọ́. Ọ̀fẹ́ lónìí yá. Suleiman Ahmed Suleiman tọ́lá ń kó ogun kájẹ fún àdìgbàna kó jọ fún èèyàn kó jọ fún gbogbo ọlọ́run wá kó jọ fún wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò ni wọ́n wá rìn débi yí pé. Àtọ́ ìbá àtọ́ ọ̀la wá di ìrẹ́múlì. Ibi táwọn ẹ̀bẹ̀ ṣòro sí. Èso. Ọlọ́ tí àgbẹ̀ tó yẹ ayò àgbàmọ́lú ní ìgbùlú àzàgí ẹ̀kọ́. Ẹni kọ́lá tí dábùlà tó yẹ ayò àmúdàmúlù mámùnù. Òun lẹni tí ń darí wọn tó yá síwájú wa. Tó pè wọ́n látara yí pé èmi ní darí yí àfẹnilẹ tẹ̀lé ìdí wo lò ó. Masáàkì nàbọ̀ ọ̀rẹ́ nàbọ̀ sílẹ̀ ìwádìí wájú lóde o. Aṣíwájú kọ́ídà ìtura pè bẹ́ẹ̀ ẹni tí a tì síwájú ẹni tí ní nǹkan. Ọwọ́ àgbẹ̀dá bá ti ní tẹ́ni ìmáàmù jàwábù kan náà ni wà máa yẹ tẹ̀lé. Wọ́n yẹ tẹ̀lé bí ilé àwọ̀alé wà wàlé. Ẹni tá tẹ̀lé ni tá bọ́ sí ni kúdú wà ní máàmù. Ìwájẹ́ kúdú àyà òun bá wá fà wá pín dé mẹ́rin ní ìmáàmù pín sí. Wọ́n á pín sí méjì. Wọ́n ní ìmáàmù kùbùrọ̀ àti ìmáàmù ṣùbùrọ̀. Ìmáàmù kùbùrọ̀ òun làwọn ti ń darí ìlú. Méjèèjì lànàbí ṣe. Ànábì jẹ ìmáàmù akínú, ànábì sì jẹ ìjọba ni ìmáàmù kùbùrọ̀ ti ń darí ìlú. Nítorí bó ṣe fẹ́ máa darí ìlú nì, ìmáa darí ìlú pẹ̀lú àṣẹ, yóò máa pàṣẹ nǹkan mẹ́ta nínú jẹ́ aṣíwájú rẹ̀, yóò máa pàṣẹ pẹ̀lú ẹ̀ lẹ̀sìn ó fi ṣèfù, pẹ̀lú ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó fi wà, pẹ̀lú ẹ̀ ní fẹ́nukò. Àwọn tá ń pè ní mùsùlùmí ní òfìsọ̀kan lásìkò tí bá ń ṣèjọba, ẹni tí máa ń darí ìlú báyìí tí bá ń pàṣẹ báyìí lọ ìpàṣẹ wọn tí wọ́n ń jẹ́ ìjọba tí wọ́n ń jẹ́ aṣíwájú lọ́lá sí iṣẹ́ tí mo gbé ní wọn lọ́kọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ sì rí mi ní kẹrí wọn ọmọ ìṣúwàsí ìjà wọn náà kì wò láàwọ̀ àti. Tí wọ́n súnlẹ̀ olóyè àmúrí mi kú. Ọjọ́ àmúrí mi kú. Àwọn àmọ́ tó tóbi Ànábì lò, Abubakar lò, Umaru lò, Usmanu lò, Sayyidina Abubakar lò láàbù wọ́jà rí. Gbogbo wọn lu ayé mi. Ìmáàmù kùbùrọ̀ àwọn tó dàgbà nínú ìmáàmù nìyẹn. Ìmáàmù ṣùgbọ́n òun ìmáàmù tẹ ẹgbẹ́ máa yí ìwọ̀n sí wa. Ọmọ ẹ̀rọ àti ìmáàmù láti bí lórí àgbà àyílà rẹ́gà mọ́gà ìṣáì. Ẹ̀yà ọ̀gbẹ́sì obì ìmọ̀. Ẹ̀yà fún ìmáàmù ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀ka ìfìmọ̀. Ibi àyíká àṣàkó tó máa kí ni. Ààrẹ àbá àpapọ̀ tẹ́lí ìbílẹ̀ fún kíkí ni ṣọ́ọ̀tù sáyẹn. Ìyá tó náà kì í
Ṣọ́ọ̀tù nìsáyìí ní àgbègbè wa ọlọ́run ní ẹ̀ka tàbí kí wọn àáyàn máa mú tó kí wọn fún wa ló fún ìṣọ̀kan gbèdé tó ẹgbẹ́ wà lórí òkú. Ọ̀gá múta láwọn ìṣọ̀lá àbílẹ̀ jẹ́ ìmáàmù wọn nílò wọn. Fàlìtẹ̀kùn tó ìgbà tó bí ìwọ̀n máa kà. Àtẹ̀kùn tó ìfà tó bí ìwọ̀n máa kà. Ó bẹ̀rẹ̀ kọ́ ni máa kí wọn rẹ̀ kéde àwọn akẹ́ wọ́n jẹ́ nínú àwọn akẹ́ tó ìfà kọ́ wà tẹ̀lé tó bí ìwọ̀n ìmáàmù ṣùgbọ́n nìyẹn. Ìmáàmù ṣùgbọ́n ni ó di méjì wọ́n wà tẹ̀ra gbẹ̀gbẹ́ ẹni tí wọ́n kí nù jímọ̀. Ìmáàmù tí wọ́n wá dé lónìí ọwọ́ di ìmáàmù Jamiu àwa ní ṣùgbọ́n ni àbí kùbùrọ̀ tá a bá ní kùbùrọ̀ sọ́jà ìjọba ni tó lè máa pàṣẹ ìlú bíi gọ́fúnà ọjọ́ ìjọba ni ti ṣe àmì ìròyìn náà tá a bá ní kùbùrọ̀ ni kùbùrọ̀ láwọn sílẹ̀sì tá a bá ní ṣùgbọ́n ni wọ́n ní sọ pé bẹ́ẹ̀ kí mu àwọn ọ̀rẹ́ nìkan rárá nítorí ìmáàmù yìí fi wá dẹ̀gbà tá a fi grade lọ síbi ìmáàmù kùbùrọ̀ òun ni pé iṣẹ́ tí ìjọba ó ṣe ó ti wà lọ́ńdà rẹ̀ bó ti wà yí pé ìmáàmù wa ní ìmáàmù àgbà pẹ̀lú ẹ̀ láti lọ sọ ohun tí ń jẹ́ sí nílùú yìí pẹ̀lú ìmáàmù wa yìí òun ni tá a fi máa pè ní fọ̀kìbalẹ̀ bí ìlú bá ń dà wọ́n pé bàbá ìmáàmù kílẹ̀ wọ́n bàbá ìmáàmù báwo bá yẹ fìlú sí pẹ̀lú ẹ̀ náà ni pẹ̀lú ìmáàmù wa yìí ló jẹ́ pé ẹnu gbogbo tí bá jẹ́ mùsùlùmí tí ọ̀pá fẹ́ ṣọ̀kan ìmáàmù náà ni ó ṣiṣẹ́ ìbẹ́nu gbogbo mùsùlùmí tí ó ṣiṣẹ́ kan òun ló rẹ ìdílé mọ́mọ́ àgbà tó ló mú láàmú àdí ní ìjọ tí ọmọ abáwọn sọ̀rọ̀ pé yá ìwé ẹ̀dẹ́gbẹ́ náà mọ̀ ní ìsáàmù bí ẹni. Ìṣòro ti bí yóò rí dúdú tí bàjẹ́ àwọn ìyá dígírì láyé wọ́n sọ̀rọ̀ ìgbé ìyàtọ̀ àdìgbò ká ìlú làbúrò ìgbò tó dà láwọn. Náà bàbá ìmáàmù kẹwàá máa yẹ tẹ́ wà yíbo ìmáàmù ní bàbá wa àgbà ní màlẹ́ bàbá wa àgbà ní jàǹbá yìí. Kò sípò tó ga ju Iran ipò tẹwà níjẹ bẹ́ẹ̀ torí àwọn ànábì Ọlọ́run ọba kò sẹ́ni tó takọ̀lá tí wọ́n nígbà ànábì Ọlọ́run àwọn ni wọ́n lọ́dà gbogbo ẹ̀dọ́ Ọlọ́run ọba lọ nílẹ̀ kò sẹ́ni tó lọ́dà tí wọ́n máa kọ̀ wá sẹ́ni tó takọ̀lá náà tọ́ Ọlọ́run ọba ló fi nílẹ̀ bẹ́ẹ̀ kó tó àti máa dáhùn. الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن كانوا سجدا bí wọ́n ti wá jẹ́ ní ọlá tóní kí ló náà wọ́n á fi fún wọn lóko ó kọ̀ wọ́n lọ́sọ wọn ọlọ́run ànábì ọlọ́run ni wọ́n ọ̀yẹ́ kó pín sí ká ànábì ọlọ́run ọlọ́run ló kọ tí ń sọ yìí lọ sí ṣọ́ọ̀tù nìsáà. Ẹgbẹ́ tó fi jọ wá láti tí àwọn láti kì í àwọn ọmọ ẹgbẹ́ yìí máàmù bá a ṣe pọ̀ yìí màláyìn ẹgbẹ́ ọlọ́wọ́ pọ̀ ọjọ́ ìgbéga kí a máa níjọ́ tí ò ní sí mòkì tó káwọn kan wà nínú ọ̀run tí ìdààmú wà níjọ́ náà ọlọ́run nìkan ni ó wà láyé VIP.
àwọn mọ̀láìkà wà ní ẹ̀rọ ẹ̀sẹ̀ jòkó lábẹ́ tẹ́ǹtì lọ́wọ́ jòkó lẹ́nu ká mọ̀láìkà kí wọ́n jòkó káàní kí wọ́n gba ànẹ́bí Muhammad jòkó tí ẹ bá wá jòkó tá àkọ́kọ́ ẹni tó lọ́wọ́ bùkì fún nínú ọ̀run. Ìmáàmù ní àdìlú. Ìmáàmù àdìlú. Ẹ̀yin kan lọ́wọ́ kọ́ bùkì. Àwọn tó ń ṣiṣẹ́ mi kí wọ́n kó ìdájọ́ lò. Bí ẹ bá pè mọ́mú ẹ bá fọdà sí ìwà mọ́mú dà sí ìtò tó lọ. Ẹ bá wù ẹ pè mọ́. Ìmáàmù ní àdìlú. Ẹ bá pè mọ́mú nínú ẹ̀dùn wọn. Ìmáàmù ní àdìlú. Ẹ bá pè mọ́mú gàmbàrí wọn. Ìmáàmù ní àdìlú. Àwọn àyímọ̀ àwọn ọmọ pè yín kò sípò kan tí ọ̀gá ju àyè yìí lọ mọ́. Bẹ́ẹ̀ bá wá dé èyí. Tó ẹ pé ọlọ́tọ́lọ́gbà àmẹ́gbẹ́ ọlọ́run ló wá dá padà lónìí. Náà ẹ̀rọ wá yẹn yìí, ta ni wá yẹn yàn? Bẹ́ẹ̀ náà tí a kọ́ fún ara sílẹ̀ ni. Rárá o, ọ̀rọ̀ àwọn tí fi hàn sí máa mú o. Àwọn àgbègbè tó lù wà lẹ́kì, àwọn aláṣẹ. Àwọn aláṣẹ, àwọn tó yá ẹ pé, àwọn tó yá pé, àrùwá mẹ́kìtá mẹ́tọ́ wà fún wọn. Lákàyè tó dúná kóró wà fún wọn. Ìmọ̀ tó dájú yóò wà lọ́dọ̀ wọn. Àṣẹ wá yóò wà lọ́dọ̀ wọn. Ìyá lè sọ ẹ̀ bí mọ́mù ni láti bí oṣù mẹ́fà tí bàbá ẹ̀ mọ́mọ́ àgbà ti kú. Ẹyẹ ká ti ní mọ́mù bẹ́ẹ̀. Kò sótò ń gbàgbà kò tí ìṣọ̀kan yá ni. Gbogbo ẹ̀ fẹ́ sí. Àwọn máa bẹ owó ẹgbẹ́ kọ̀ọ̀kan ò ní lè máa mú lọ́rin ní ètò ìyá mi. Ìmọ̀mù lọ́rin kọ̀ ẹ̀kọ́ pẹ́tẹ́ ìdè ìyá mi. Torí ẹni tí ó pàṣẹ kì í pa. Ẹ ń bọ́ lọ́wọ́ ọba àwọn adámọ̀nà lọ́wọ́ ọlọ́wọ́ ò tí ì fún wa ní sígínà pé ó yá mo jò dá fún ọ. Àwọn náà wá ṣe sí i. Nígbà tí àsìkò wa tó tọ̀ lọ́nà ọ̀nà tọ́lọ̀ máa ń gbà bá aṣọ ìtì máa ń gbà kàn sí wọn. Àwọn àrùn bí Dr. Murtala ìṣẹ̀lẹ̀ àrọ̀ sísú pọ́ọ̀lù rẹpẹtẹ. Àtọ́ ní sísú rẹpẹtẹ. Kọ̀dídíṣẹ́ pọ̀. Àmọ́ gbẹ́rẹ́ ń darí ẹ̀mí àgbẹ̀. Ẹni tó wù wọ́n tí wọ́n fẹ́ fún. Àwọn wọn ní ẹjọ́ bá sì wù ní òfin. Òun ní gáàsì ti sọ̀rọ̀. Èyí tó mú ọkọ fún ọ lóye. Tọ́ wa gba lẹ́tà. Tọ́ ọ̀gbọ́n bá bá fẹ́ bìjú ọ̀rẹ́ yóò bìjú ọ̀rẹ́ náà ni. Ọ̀pọ̀ sẹ́lẹ̀ nínú ẹni ní àsìlórí láíláí. Àwọn ni wọ́n fìyàn jẹ pẹ̀lú àṣẹ. Pẹ̀lú táwọn ẹgbẹ́ pàmòrà pẹ̀lú ọgbọ́n tó dẹ́ wọn. Tí ẹ bá ní ẹni méjì inú ẹ̀dá tí wọ́n fọkàn tán. Níjọ́ mi wá ṣe bẹ́ẹ̀. Má mọ̀ ní kí lórí sí. Bí àgbà. Wọ́n bá wù wọ́n, ó sì tún wọ́n á máa tún sọdá. Bí àtẹnu mo fẹ́ fi jẹ, àtẹnu tí gbàmọ̀rọ̀ èmi náà mo ní gbogbo wọn. Ẹ̀rọ tẹ̀ ná. Bìdé rìsọ́ọ̀bù. Á sì yẹn, àwọn ni wọ́n yẹn. Àwọn súrọ̀ nìyẹn, wọ́n wá yẹn bàbá wa gbà. Àgbàlagbà ọba. Ọba àwọn ọba. Ọba tí a bọ̀rọ̀ gbàgbàgbà lọ́dọ̀ rẹ̀. Ẹ̀sìn ni wọ́n, ọba àmọ́ ni wọ́n. Wọ́n wá yàn wọ́n ní mo fi síbẹ̀. Wọ́n ti wá yàn. Wọ́n ti wá wọlé wà nínú ìlú. Wọ́n sì gbọ́ pàṣẹ lé bàbá àmàmù lọ́wọ́. Wọ́n sì gbọ́ ní kíńgbà fún un, wọ́n bá lẹ́tà fún ọkọ̀ ìfáwọ̀ nígbà wọn wá kọ̀ fáwọn ẹ̀yìn kí wá ní wá sí tiwa àwọn tó yàn wọ́n lórí gbogbo tí ń jẹ́ bíi wọ́n àti bẹ́ẹ̀ ta mo ní fún wa. Wọ́n àti àkọ́kọ́ àìtọ́nà fún wọn sí ìlú tó sì ní wọ́n máa pàṣẹ tí wọn ò sì ṣe nǹkan pẹ̀lú ìfẹ́ inú wọ́n ṣe pẹ̀lú màná lọ́wọ́ ọba ni. Ọmọ mi tí wọn bá ti yan nǹkan bí wọ́n ti yan àbàbá wa ìmáàmù yìí tó bá ti gbé fún mi o ọ̀rọ̀ yìí tẹ̀lé nínú pátápátá gbogbo wọn tó gbé mọ̀ yìí ìwé tó gbé lábẹ́ bàbá wọn lọ́wọ́ wọn bá wà lórí tó jẹ́ àláàbí ọmọ ọ̀rọ̀ nígbà lọ sí sọ àtẹlẹ yàtá. Wọ́n máa ń dáná ní òwúrọ̀ ní
Ọlọ́run kọ̀tọ́ sẹ́ni kankan má látòmí. Ìdákọ̀dọ̀ lọ́wọ́ aṣùwò ọmúra. Ọlọ́run bá ti pàṣẹ kankan tó ìṣe rẹ̀ pàṣẹ tí bàbá wa lọ́la wa bọ́ sẹ̀yìn àyìn tó kò fi síbẹ̀ pọ̀ ní kọ́ máa bí ìbí kọjá nàmbà wáìnì. Àyẹ̀kú nínú ìmúlẹ̀kì ara túbí ní àmúrí. Kó tó wá lọ lọ́sà kan kọ́ máa dọwọ́ rú. Kọ́ máa wá ilẹ̀ rẹ̀ lẹ́yìn àdúgbò máa dọwọ́ rú. Àdúgbò máa gbà ní àdúgbò ẹ̀dá kùnlọ́dún méjì. Lọ́dún kààbọ̀, ẹ̀dá kùnlọ́dún márùn-ún, ẹ̀dá kùnlọ́dún méje ìka lọ́sà àfarabalẹ̀ lọ ọ̀rọ̀ síwájú ẹ̀. Ọlọ́run tí ọba ti ṣẹ̀bọ́ tí ọba tí máa dọ̀wọ́ rú máyà sí láà. Wọ́n ti lè rú. Ọtún wọn sọ kí sẹ́ rẹ̀. Bàbá ní ìdá lẹ́dọ̀ọ́lá. Bábí dọ́là. Bọ̀lá bí. Ó ti dùnà tòdò mọ̀nà lẹ́nà. Àwọn ọ̀rọ̀ very very careful. Látara àmàmù tí bàbá yẹn yìí sọmíìtì gbogbo nǹkan rẹ pátá fún má dọwọ́ rú bí àbá kọ̀ ó lè kọ́ ọmọ rẹ bàbá dọwọ́ rú bí o ṣe kọ́ ó lè tún ní kọ́ ọmọ rẹ kò tún ní kàdúrà rẹ. Àṣẹ dọwọ́ rú má dọwọ́ rú rárá ẹ̀ gbọ́dọ̀ bàbá àjà mọ́lú ẹ̀ gbọ́dọ̀ máa yí gbé ká máa yí ẹ̀kọ́ máa lẹ́sẹ̀ lọ́ba tí yí gbé ẹ̀ tí ń ṣe bàbá ọba àlọ́ ni ẹ̀ tí ń ṣe bàbá àlọ́ ni ẹ̀ tí ń ṣe bàbá òun. Ọgọ́ ní ìdí aládọ́lá àlá orí rẹ̀. Ayé òkè ìlú àsì fún wa gbogbo àtúwọ̀ yàn máa mọ̀ fún. Òun ni tí bàbá ṣe ẹnìmẹ́tì yẹn Bàṣírù náà ní ọmọ ẹgbẹ́ máa mú yín òun náà ní ẹjọ́ ìdàgbòwò yín ẹ máa tẹ̀lé. Àìní tẹ̀lé èlò ó ti lè sùn. Nítorí ní ọ̀tọ̀lọ̀ fẹ́ yà á dáná kò sí ní ọmọ fẹ́ yẹ lórí tẹ́jú òní délé ẹgbẹ́ ìpínlẹ̀ ìjọ ọmọ fẹ́ yà á dáná ọmọ ìjọ kìíní. Bí ọlọ́run ṣe apart, àmọ́dé adáma ló dùn ní ìgbà tó apart ẹ̀ka. Ó máa bá àmàlà ẹ̀dá tó kù náà dẹnu lẹ́yìn àfọ́ àtẹ̀kùn ní ọdún lóṣù kan. Ọgbà píkì ọ̀kan lára ọmọ náà ni. Bọ́lá ṣe píkì ádámà ọ̀hún náà ló bàbá wa tòní náà píkì máa wọ̀ Bàṣírù. Ìgbà tó wá píkì ẹ̀ tọ́ra sọ yí pé. Èyí dúdú mi á. Ní ìdílé sọ fún ẹni pé mo ti yàn án lónìí ẹ̀tọ́ nípa fún un. Sọ́dọ̀dù ìlà ìbílí ìsà. Ọlọ́run mo ti ní Ádámù lónìí ẹ̀tọ́ nípa fún un. Ní ìdìbò ní Ádámù bọ̀ ìtẹ̀wà ní ìgbó ẹni ṣé wèmí náà wá sọ pé bàbá ìgbà. It's
gbogbo tẹ́tẹ́ dàbà sí láyé tó lọ́gbà fi fà pọ́ǹtì ẹ̀ bẹ́ẹ̀ ṣe àpọ́ǹtì Ibrahim àbẹ́sí kàrà Ibrahim. Omi kẹ́lí máa ń tì kọ́lá táwọn òun náà. Ọ̀rọ̀ nígbà mo parí ẹ̀ mo jù wò lọ́tún mo jù wò lọ́sì àmọ́ mo parí ẹ̀ tí mo wá sọ ní pé. Ọ̀la ibi já ìlú kálí náà sí màmá. Lónìí Já ìlú kálí náà sí màmá. ìmáàmù bí bàbá ọba àlọ́ náà ṣe àpọ́ǹtì ìmáàmù wa tòní nígbà tí ìmáàmù àgbà fúnra ní jẹ́ ìlú kálí náà sí Màmá. kéèyàn wá lóhùn òní gbà kó máa dọwọ́rú kọ̀rọ̀ kéèyàn tún máa wá nǹkan ní ìlẹ́yìn rẹ̀ àwọn náà ní ṣe ìfọ̀padà báwa tó wà máa yẹ̀rù dẹ́kun. Àmì láti ìlú. Ọ̀gá náà ní tẹ̀lé Ibrahim ẹ̀ ní tẹ̀lé bàbá wọn bàbá mi lórí ẹjọ́ tó dá ẹ̀ ní tẹ̀lé wọn lórí ntọ́yẹ. Àwọn ní kò sẹ́ni tó ti bẹ̀ yín láyé. Ilé ọmọ sọ́bí àdébùsọ̀ wù. Tó ti gọ̀ tó ti fẹnu wọra. Ọ̀pọ̀ sí rárẹ̀. Àlàkọ́ni sọ̀gbẹ́yẹ òjì dúníà. Àwọn ní bàbá mi àti sàálẹ̀sà ní ayé. Wà iná òun ní ilé àkìlàjìlà ìlú sọ yìí. Ọmọ tọrọ ilẹ̀ sàlẹ̀ yìí. Wọ́n á sì tiwa ẹ̀dá kẹjọ́ ìmáàmù ọgbọ́n àsìkò yẹ kọ́kọ́ máa lọ́dọ̀ ìmáàmù. Wọ́n ní kó bẹ́ẹ̀. Wọ́n á sì tàwa kíá. Now, ẹ wá kó wá sí bàbá ìmáàmù. Nàṣíyà mi fún yín bàbá wa ìmáàmù. Ẹ ti dé bẹ́ẹ̀. Pẹ̀lú àkọọ́lẹ̀ tí ó wáyé ìlọ́tọ́lọ̀ kọ́ tàbí síbẹ̀ tó ti kọ́ pé ìmọ̀ọ́mọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá nílọrin òun ni mo ń bèèrè rẹ̀ lọ́wọ́ mi. Ẹjọ́ tí a yín bí yín sínú oyún tó gbé yín kọ̀ mọ́ tó ń gbé ọkọ̀ sáré gbé dàmú ipò náà ni ọlọ́run ni bàbá rọ́jú ìmọ̀ọ́mọ̀ lọ́rùn ló gbé sínú. Ẹjọ́ tí bàbá tó bí yín ti ń sọ̀gbọ́n ti ìmọ̀ọ́mọ̀ wa bàbá wa Málìkì táwọn èèyàn ń pè lóbùkọ̀ wípé tí ọ̀rọ̀ ìwé lẹ́tọ̀ sí ni tí ìmáàmù láti kíkẹ́ tó fún mi support ọlọ́run wá ká gbogbo ẹ̀ káǹtì ni ọ wá pé ọ wá débẹ̀. Wọ́n fi mi ìmáàmù òun ní pé ayọ̀tàdé yìí nítorí kò fún yín ìkẹyọ̀ kan òun kékeré ìṣúra yín pọ̀ mọ́rọ̀ síìtì yẹn gbóná. Gbogbo bá a ṣe ṣe yìí kọ́ síìtì yẹn gbóná. Ìṣòro yín pọ̀ mọ́ náà lórí èso ibi tútù. Ìlọ ní progress. Ìṣòro yín pọ̀ mọ́ náà lórí èso ibi tí ó mọ̀ rẹ̀ fún yín. Sílẹ̀ àrùn ọ̀rọ̀ àwọn òbí sí. Ẹ̀wọ̀n tí wọ́n ti fara kí, ẹ̀wọ̀n tó ti tẹ̀lé wọn, ẹ̀wọ̀n tí a náà ti tẹ̀lé sí ẹ̀gbẹ́ òwúrọ̀. Ìjọ ìjẹ̀kẹ̀ ìṣòro yín pọ̀ mọ́ lọ́wọ́, àwọn tí gbàṣẹ fún ọmọ ọ̀ṣọ́gbà ìyá ìpàdé àwọn ẹ̀kọ́ lọ́wọ́. Bàjẹ́ ayé ni àwọn ọmọdé ìyàdùn nàbí àrùn náà. Àwọn ọba mi kí àwọn ọ̀tá ìjẹ́ àpá àkẹ́kọ̀ọ́ tó máa bá yìí. Sọ́pẹ̀. Bàbá àmọ́mọ́ gbà. Wọ́n ti nílò bàbá àmọ́mọ́ gbà. Ìjọ ìjẹ̀sà ayé mọ̀mọ́rọ̀ wọn, àwọn tẹ́ ń gbàṣẹ́ fún àwọn ànábì ọlọ́run ló gbàṣẹ́ fún síìtì ayé wọn lẹ́dùn fóònù. Àwọn tí wọ́n lọ ń lẹ̀ yìí lára wọn lẹ́dùn owó ọlọ́run láwọn ọ̀rọ̀ yìí tún. Bàjẹ́ ayé ni àwọn ọmọdé ìyàdùn nàbí àrùn náà. Wàá iná ilé ìfì ìlàlìkẹ́ ìrọ́tì. Àwọn ẹ̀nà bí Ilé ìfì ìlàlìkẹ́ ìrọ́tì. àwọn àfilẹ̀ rà rẹ̀ bí wọ́n àyí ní jẹ́bẹ̀ àwọn ọmọ wa yìí wọ́n fi ṣiṣẹ́ wọ́n fi jẹ́ máa sún mí. Ẹ̀yin òní wà yìí kẹjẹ gbà ọ̀sìn máa sùn. Àmọ́ sọ̀rọ̀ akéwòn sọ̀rọ̀ ẹ̀pọ̀ lọ́lọ́run ni ò ní jẹ́ kẹ̀sì ṣe. Ìṣòro yìí pọ̀ mọ́
wọn bá mi tọ́ba tó ayé pọ̀ mọ́nà ń tẹ̀ ń bọ́nà ń ṣe fàájì tẹ̀ ń bọ́nà wọn bá lè kí bọ́nà wọn mọ̀ wá kọ ìyẹn wá fún yín nínú náà tá a bá ń tọrọ ọmọ fún yín wọn náà ní tí ọjọ́ ìdí àṣà àdìsẹ́ tó tọrọ ọmọ fún rárá méjì ní má pín sí kàṣìbí wà wàbí wà ìmọ̀ kàṣìbí àwọn ìyá wà káàkiri wàbí ìṣọ́ra ìgbọ̀mọ́ náà wù ọ̀gá pẹ́tẹ́ bá ti bẹ̀rẹ̀ ọlọ́run wà láàrin ìlú kò wọlé kìtà ìwádìí kò mọ́ náà ọlọ́run wà á fìmọ̀ yóò máa nù yín àwọn ìyá ni ìtọ́ gbọ́dọ̀ fi ṣọ́ra yín pọ̀ mọ́ náà sẹ́rí ìlú tẹ̀ wá yìí ìtọ́sọ yìí di eléyìí gbogbo máàmù pátápátá ọ̀dọ̀ bí ànábì ọlọ́run ní gbogbo ànábì ọlọ́run àwọn ní ìmáàmù àmọ́ tó dé ànábì ọlọ́gbọ́ra láàrin wọn ọ̀nà ìsìláì wa ní rọ́ọ̀jì ó wá kírun ó bí ìdìbò gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá ànábì ọlọ́run lọ́sọ̀ọ́ di ìmáàmù àgbà lára ànábì ọlọ́run ìlú yìí tọ́sọ yìí di ìmáàmù àgbà yẹnyẹn ìlú tẹ wà yìí ìlú tẹ fẹ́ gba bí ẹni tí ń bá jáde fún àgbàbọ̀ àkàgbé yóò tó lẹ́yìn èyí tí ń jẹ́ iṣẹ́ àdámé ẹ̀yìn yìí lọ́wọ́ arúgbó bàkátà ẹ̀yìn lọ́wọ́ òkèwò òbéèrè ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ afẹ́ àtọ̀rọ̀ ẹ̀yìn lọ́wọ́ afẹ́ àṣíbùtì ẹ̀yìn lọ́wọ́ tábìlì mọ́mìnì ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ bàbá ọdún ìjọba ẹ̀yìn lọ́wọ́ àwọn tẹ fẹ́ parí ìlú lẹ́sìn lágbára ṣe wá ní tèmi náà lọ kí tó wá sọ fìkà rẹ̀ ìmọ̀ ìkẹ́kẹ́ ń bẹ tó yẹ kẹ́ sọ́ọ̀dù dáadáa ìmọ̀ máa gbà ọ̀tọ̀ àfa àgbà ọ̀tọ̀ ẹ̀dá kẹ́ kó ń bẹ́ẹ̀ ìmọ̀ máa gbà ọ̀tọ̀ àfa àgbà ọ̀tọ̀ àfa àgbà ní pòdúsì ìmọ̀ máa gbà. Nínú ìlú yìí kéèrè tó kó fẹ́ kéèrè wọ́n fẹ́ gbọ́ àyè wọn má ti rẹ wọ́n dẹ̀ wá dálẹ̀ wọ́n ti dálẹ̀ nílùú yìí nítorí báwọn kẹlẹ̀ mádéèjì wọn pẹ̀lú àyè tọ́lọ̀ fi yín sí kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe darí ẹ̀ tí òfin ní yíwọ́ òun ni pé àwọn tó ẹ bá ti kọjá àwọn àfáàgbà ẹ mẹ́jìnà sí wọn. báwo kiri ni bàbá fi ní ẹ kiri mo ti yàn ní ìmáàmù àmì ẹ̀mú káàkiri gbogbo ilé àwọn àfáàgbà àtìwọ́n bá tá a lè ṣe ń bẹ́ẹ̀ ó tún kù tá a ti ṣe bí bàbá àti Ádámù ṣe ṣe làmátì ìgbà lórí wọn àwọn ìpàdé ẹ tó bá ti wúra ní àyè ọgbà wọn máa ní àyè àwọn àfáàgbà nìyẹn àwọn àfáàgbà wọn lè yọ fàbí báríkà wọn máa ń mí báwọn bá ti ní wọn ní ìmáàmù wa wọn náà sá ti ṣe wọn bẹ́ẹ̀ ní àfáà wa. Àwọn àgbà afá bàbá má sì gbá àwọn afá àti ọtí bẹ́ẹ̀ ti gbẹ́nu àgbà afá ṣé Ádámù yẹn àwọn ìsàlùkọ́sọ́ mẹ́bẹ́ alábùdún mẹ́bẹ́ àwọn alájà ló mẹ́bẹ́ gba tí wọ́n ti ṣe àwọn àgbà afá nìyẹn afá gba bẹ́ẹ̀ láti gbogbo olúwa yìí.